bàbá Ìjẹ̀ṣà o wọ́n ti filẹ̀ wọ́n ti ṣe eléyìí tí wọ́n bá rí rúrùn báyìí tí wọ́n bá sọ orúkọ báyìí síyàn tí ẹni náà lè sì dípò nínú ọgbà ẹ̀wọ̀n àbí náà àwọn tó wà kí ni spiritual intonation fún nǹkan báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí gbẹ̀yìn òun náà ti ń sọ yẹn. wọ́n á padà filẹ̀ náà. bẹ́ẹ̀ ni ìtumọ̀ ènìyàn. tó tiẹ̀ máa lọ́jọ́ ẹ̀ pé àbí wọ́n á padà wá bá kò ní lọ́jọ́ òun ní pé ara àánú gbà ṣòro ṣe nílẹ̀. tó bá rí báyìí ká ní pé òun bá ní oore ọ̀fẹ́ sí irú ìtẹ̀yìn sọ yìí kí ni kó máa ṣe àdúrà ni kó máa ṣe ni àbí kí ló lè máa ṣe. a ti sọ fún tẹ́lẹ̀ pé kó máa gbàdúrà ló dẹ̀ ṣe wà ní prison yẹn náà àti tí bá sọ̀rọ̀ pé kó máa gbàdúrà ńgbà yẹn náà. So kó máa gbàdúrà so ọlọ́run á gbàdúrà yẹn. So àdúrà nìkan lọ́rọ̀ rẹ̀ gbà báyìí. àdúrà ni ọlọ́run ni. nípa òṣèlú kí ni ìmọ̀ bí ẹ ti sọ kọjá tó sọ. ti sọ lọ́dọ̀.